níbikíbi nígbàkigbà ní gbogbo ìgbà tàbí ní àsìkò tí wọ́n bá ń dárúkọ àwọn àgbà òṣèré tíátà Yorùbá tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ àláwọn tó mọ tìfun tẹ̀dọ̀ iṣẹ́ náà. Ohun tó dájú ni pé wọn yóò dárúkọ Olóyè Kẹ́hìndé Ìgè Àdùnbí Akínrẹ̀mí Adérẹ̀mí Olúwaṣẹ́gun tí gbogbo ayé mọ̀ sí Chief Karan sí. Bàbá náà gbóúnjẹ fẹ́gbẹ́ bẹ́ẹ̀ ló gbàwó bọ̀ nínú àwọn akẹgbẹ́ ẹ̀ nínú ká sí orí ìtàgé ọ̀gá ni kán ọ̀gá ni lásà ọ̀gá ni Chief Karan láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ó jàre. Láìpẹ́ yìí ni bàbá náà bá àwọn oníròyìn sọ̀rọ̀, ìyẹn ẹgbẹ́ àwọn oníròyìn elédè Yorùbá tí orúkọ wọn ń jẹ́ League of Yoruba Media Practitioners. Ọjọ́ náà ni bàbá náà ń ṣàlàyé bó ṣe ń ṣe é bọ̀ látijọ́ yìí, ohun tójú ti rí nídìí iṣẹ́ tíátà, ibi tó gbé dé pàápàá lórí ayẹyẹ 70 ọdún tó fẹ́ ṣe, ìyẹn tí yóò wáyé nínú oṣù tá a wà yìí gangan. Bàbá náà sọ̀rọ̀ ilẹ̀kùn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn á ní Chief Karan àwọn èèyàn ti lórúkọ yín lẹ́gbẹ́ láti ìpìlẹ̀ ìbá wà dálẹ̀ fún ẹ. tó orúkọ mi jẹ́ èmi ọmọ kékeré tó jẹ́ ọ̀jọ̀gbọ́n Olúṣẹ́gun Kẹ́hìndé Ìgè Adérẹ̀mí Akínrẹ̀mí tí gbogbo ènìyàn pè ní Olóyè Karan. Ìgbé àdúgbò olóòṣà mọ̀lété. Bàbá ìlú wo ni a ti bí gan? Mo jẹ́ ọmọ Yorùbá ọmọ Káàárọ̀. Tí n bá sì sọ bẹ́ẹ̀ máa ń yà àwọn èèyàn lẹ́nu púpọ̀. Ìdí rèé o, kò sí bá a ṣe nílé bàbá tàbí nílé ìyá, ọ̀tún àtòsí ní Yorùbá ni. Tẹ́ ẹ bá ní níbo láti bí mi, wọ́n pé a bí mi ní ìlú Èkó. Mo kàwé primary school nílùú Èkó, secondary school primary school yẹn ní St. Paul Anglican School ní Ìdí-Òro, secondary school ní Èkó Boys High School. A wá lọ parí ẹ̀ sí King's College lẹ́kọ̀ọ́. Nígbà tá a kúrò níbẹ̀, a lọ sí Center for Cultural Studies ní UNILAG. Kò tí ì sí department fún tiata àti ọdún náà nígbà náà. Kò sí troupe, kò sí national troupe, kò sí Lagos State Council for Arts and Culture. So Center for Cultural Studies yẹn, ibẹ̀ ni àwọn ọ̀jọ̀gbọ́n bíi Professor Kiniba, Professor Wọlé Ṣóyínká, Professor Onwik, Professor Bọ̀dé Ọ̀ṣọ́yìn, Dàpọ̀ Adélùbá. Wọ́n bá ṣiṣẹ́ díẹ̀ ní Ifẹ̀, nìbàdàn, wọ́n tún wá ṣiṣẹ́ díẹ̀ ní Èkó. Ibẹ̀ la wà fún ọdún díẹ̀. Nígbà tí a débẹ̀, la pàdé bàbá wa kan ń ṣiṣẹ́ níbẹ̀, kọ́lọ́ba mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rí, kọ́lọ́fọ̀rọ̀ kẹwọn. Bàbá wa yẹn ń jẹ́ Àyànfẹ́mi Òróníyì Phillips. Ṣùgbọ́n èèyàn púpọ̀ mọ̀ pé Àyànfẹ́mi Òróníyì Phillips ló ń jẹ́. Ó táwọn èèyàn mọ̀ tó ń jẹ́ ni Fẹ́mi Phillips. Òun ni ó dá ẹgbẹ́ òṣèré tí wọ́n ń pè ní Òṣùmàrè tíátà sílẹ̀. Òun ni àwọn ènìyàn àti èmi mọ̀ pé ó jẹ́ ọkọ fún ìyá wa, ìyá dáadáa, ìyá olóríire, ìyá àdúrà Ìdòwú Phillips. Gbogbo wa ń pè ní ìyá rẹ̀. Nígbà tí àwa wà ń bẹ̀ as ẹni tí ó ń kàwé tó dẹ̀ ń kọ́ṣẹ́ eré orí ìtàgé ní UNILAG. Bàbá yẹn wà níbẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́. Ó head àwọn tí wọ́n ń lu ìlú, gbogbo ìlú ló ń lù nígbà yẹn. Bí a ṣe pàdé nìyẹn ní àti ẹ̀gbọ́n mi Yẹmí rẹ̀ tó bá ṣe pàdé ẹ̀ ní Center for Cultural Studies.
kó tó ṣe wá di pé àwọn ọ̀jọ̀gbọ́n tó wà bẹ̀rù pé ẹ̀yin ò lè dúró lórí certificate course bí èlò òun, ẹ jẹ́ kí á tì í síwájú. Èmi wọ́n fún mi ní scholarship nígbà náà lọ sí University of Ife làwa lọ, kì í ṣe Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Àwọn ẹ̀gbọ́n mi kan wà tó jẹ́ pé wọ́n fi owó rán àwọn lọ. Àwa mẹ́ta tó jẹ́ ọmọ ìyá bàbá kan náà ni wọ́n mú lọ́dún kan náà. Ṣùgbọ́n wọ́n ní kí n dúró káwọn méjì yẹn lọ. Ọdún kẹta lẹ́yìn táwọn lọ ọdún ìṣẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n tí n bá fẹ́ dá yín lóhùn dáadáa ní ìbéèrè yìí, ọ̀tún mi Abẹ́òkúta, òsì mi Abẹ́òkúta ní Ifẹ̀ tí wàá bọ́ sáàrin. tó fi ìdí ẹ̀ múlẹ̀ la pé ọmọ Yorùbá pọ́nbélé ni Pọ́nbélé. bàbá lára àwọn tí wọ́n ní àmì àkàlẹ̀ tí wọ́n gbajúgbajà nídìí iṣẹ́ tíátà òun náà ni olóyè kan. wọ́n wí bẹ́ẹ̀ ṣùgbọ́n àìrí ni a rí pé àfi bẹ́ẹ̀ gbúrò bàbá ẹ̀ mọ́ lórí tẹlifíṣàn, nínú fíìmù, nínú sinimá. Èyí ń bàbá olóyè kan ràn. Bẹ́ẹ̀ eléyìí wọ́n fi dẹ́yẹ sí yín ni ẹ̀ṣẹ̀ àwọn kan ni àbẹ́yìn lẹ ní tò ẹjọ́ mọ tẹ̀lé Jésù o, tíátà yìí ó tó gẹ̀ẹ́. Lálùbáríkà ọpọlọ yóò ní dọ́gba aṣọ. Ó sì dùn mọ́ lórí pé Yorùbá là ń sọ ní pọ́nbélé. Àkọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ ibì kan wọ́n dá ohun tó ju ẹyẹ sí mi lọ nígbà náà. Ṣé ẹ mọ̀ pé àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ́níyọ̀mọ́ní wọ́n máa ń pòwe kan. Wọ́n ní kinní kan ò ṣe kinní kan, ìjà lára kì í tọ́ bọ̀rọ̀. Ẹ lálùbáríkà mo fẹ́ kẹ́ ẹ bá mi pòwe òní. Ẹ mọ̀ pé n ò mọ̀wé kò. À ń jù wọn lọ ò ṣe é wí lẹ́jọ́. Ìjà lára yìí tọ́ bọ̀rọ̀. Èyí ò tún wọ̀. Ìkẹta boríborí rẹ̀ ni pé ó ṣe ajé òun. Ṣóò nìkan ni. Kí wọ́n á dáhùn ní kíkún. Gbogbo ìgbà táwa wà ní Unilag lọ sífẹ̀, kó tó di pa lọ sí Unilag lọ sífẹ̀ láti kékeré wa ní church láti bẹ̀rẹ̀ kíníkan tó ń pè ní ọ̀pẹ́rà ní church. Nígbà láti wá church láti ṣe ọ̀pẹ́rà yẹn láti ń gbọ́ bàbá wa Ògún. Bàbá wa Ògúndé, bàbá wa Dúró Oríkẹ́ Ládìpọ̀, bàbá wa Oyin Adéjọbí, táà tí ń wò wọ́n lórí amóhùnmáwòrán funfun nígbà náà, funfun. Ó sì jẹun tí ó máa ń wù wá, torí pé ládùúgbò tiwa kò sẹ́ni tó sábà ní tẹlifíṣàn ní àdúgbò tiwa tó pọ̀ nígbà náà. Tẹlifíṣàn tá a ti ń sọ, tẹlifíṣàn ńlá ni o bàbá. Tẹlifíṣàn tá a ń sọ nígbà yìí, máa ń tóbi báyìí, ìdí àpótí ńlá ni. Wọ́n máa ń ṣe wọ́n ti. Àwọn bàbá wa wọ́n wá mọ̀ pé àwa yà pátá díẹ̀. Wọ́n wá mú àwọn irin kan bíi ẹ̀wọ̀n, wọ́n fi sí i. Wọ́n wá fi panumọ́ ààbò kì í jẹ́ káàbò sọ̀rọ̀. Wọ́n fi pamọ́. Wọ́n wá dalẹ̀ tí àwọn èèyàn bá fẹ́ wo àwọn eré orí ìtàgé báyìí, wọ́n ó tó wá ṣí. Gbogbo ojú wíńdò ó wá kún fún èrò. Gbogbo pálọ̀ wa làwọn èrò kù sí. Wọ́n yà mí lẹ́nu kí làwọn èèyàn ṣe wọ́n ń pọ̀ tí wọ́n ń wo èèyàn láì. Ó wá pinnu lọ́jọ́ kan pé bí àwọn èèyàn tó ga, torí pé ọjọ́ kan mo lọ Èbúté Mẹ́ta ní Noble Street, wọ́n á rí bàbá wa Ògúndé mo rí pé wọ́n ga. Wọ́n lọ ṣe mítì. Bàbá Adóládépọ̀ mo rí pé wọ́n ga. Oyè Adéjọbí mo rí pé wọ́n lára wọn tó ga dé. Báwo lè yẹ̀wò yìí ó sì máa wọnú àpótí mo fẹ́ mọ̀. Mo ìtẹ̀sákó sùkúrù ọjọ́ náà ilé ìwé. Mo wálé mo wá ọ̀bẹ tó ga yàtà tó mú. Mo lọ sí ẹ̀yìn àpótí, mo tú. Mo ti gbogbo ilẹ̀kùn pálọ̀ o kí n tó bẹ̀rẹ̀ mo ti wíńdò.
mo tú nígbà mo tú tán ìbànújẹ́ bá ọ̀tá mi lọ́jọ́ náà kò dáa ẹ̀ pé sáwọ̀ àwọn wáyà tẹ́rán kan báyìí mo rí àti páànù kan tó sun kébù fún báyìí ó bí mi nù n ò rí àkàsọ̀ tí èèyàn máa bù wọlé mi jáde n ò rí lé n ò rí kan èé ṣe ẹ̀gbọ́n àti wá de kíní padà wá di ṣòro bàbá mi nà mí bí ìyá mi nà mí bí pé mo jáde lórí àwọn èèyàn ò rí nǹkan wò ń jẹ́ náà kò sí bí wọ́n ti dì ó tó tẹ̀ méjì kí wọ́n tó rí ìdí yàgàn ni o n ò jẹ́ wọn tẹ̀ méjì o kíní ń wá tún jẹ́ kọ́kọ́ mi ó ga pé àní wọ́n rí àtìrí kíní jẹ wọ́n á tẹra mọ́ ńgbọ́ ọlọ́run fi ní ńgbọ́ lọ́ndẹ̀ ní ká lọ sí sẹ́ńtà yẹn. ńjọ́ tí wọ́n wá pè mí èmi àti bàbá wa Oroni Phillips wọ́n ní ká wá ṣe 26 episode ní NTV nígbà náà ní Òkun NTV lókun táwa débẹ̀ dábẹ́ yaṣẹ́ tí mo wá rí igi tí wọ́n kàn àti ewé kankan gbogbo mo rí ilé tí wọ́n kàn láti máa ṣeré kò tí ì yé wọ́n lọ bá ẹni tó ń direct iṣẹ́ yìí àti production whatever ó lẹ́jọ́ mo fẹ́ mọ̀ kankan ní but you are part of the cast mo ní bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ̀ ẹjọ́ tó bá ní kí n sanwó màá sanwó mo fẹ́ mọ̀ gbogbo nǹkan tá à ń ṣe báwo ló ṣe ń rí lórí screen wọ́n á mú mi wọnú mọ́tò kan mọ́tò náà gùn nígbà tá a wọnú ẹ̀ wọ́n pe mọ́tò yẹn ní OB van wọ́n á rí àwọn tẹlifíṣàn kéékèèké bíi 6 kíní dàbí sétí gbogbo ẹ̀ wọ́n wá jókòó tì àwọn kan dúró tí machine kan tó ń fà á tó ń tẹ̀ wọ́n nìyẹn editing machine so gbogbo tí à ń tò nísàlẹ̀ nínú stúdíò yẹn ó kàn rí pé odindi ni ó hàn níbí mo ní àṣírí àwọn arábí ìtù àmà àjọ kẹsẹ̀ àmà àjọ bẹ́ẹ̀ ni ọlọ́run sì sọ pé tó kù síbẹ̀ láti. a ti wá wà nídìí iṣẹ́ yẹn fún bíi 25 years 30 years tọ́lọ́hún òpóhùn dé 30 years. bẹ́ẹ̀ni kò sí tí wọ́n ń ṣe ní tíátà tí mi kọ́ yunifásitì dance music acting directing stage production management advertising gbogbo ẹ̀ la kọ́ ọmọ náà ń wò wá gbà náà òpóhùn ó dé o after 25 almost 30 years lọ́dọ̀ láti gbà náà gbogbo ayé ti wá mọ̀ mí sí kan bóyá ju bá ayé ń sọ̀rọ̀ púpọ̀ morúkọ. ìlànà àbúrò ṣá wọlé. ẹ ṣe ńgbà tọ́lọ́ wá ló ń dé ẹ̀jẹ̀ ìṣàlàyé bọ́lọ̀ ti dé. bàbá wa Ayọ̀fẹ́mi Oroni Phillips àwọn wá láti Awẹ́ ọmọ Awẹ́ ni wọ́n. ṣùgbọ́n script làwọn máa ń kọ nítorí iṣẹ́ ta kọ́ ní yunifásitì yẹn wọ́n bá ti kọ script yẹn wọ́n á gbé fáwa láàárín ìṣẹ́jú 3 sí 5 àwa ti gbé orí láti ju script nù. àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ tó ń kọ́ níṣẹ́ lọ́dọ̀ àwọn tó jẹ́ ọmọ gúrùpù wọn oṣù 3-4 torí ẹni tó máa ránṣọ ẹni tó ń ta ata ẹni tó ń torí oníṣẹ́ ọwọ́ oríṣiríṣi tó ń ṣe so tíátà yẹn kò fi ń pawọ́ ni kọ́ tó lè gbé kinní sórí kọ́ tó ṣírò owó kọ́ tó ṣe fẹ́ ló ṣàwó wọ́n lè ti máa ṣe yẹn fóṣù kan àbóṣù méjì. níjọ́ tá a bá dé ìjọ́ kan yẹn tá a bá da kinní ilẹ̀ wọn máa wá bí ìdánwò májíìkì lélẹ̀ ìjà àdúgbò àdúgbò àlẹ́nu kinní ìjọ yìí wá ládùúgbò. wá jẹ́ kí bàbá yẹn fẹ́ràn àwa gan-an àwa di ẹ̀gbọ́n àtàwọn. ní ọkọ̀ ìyá rainbow. bẹ́ẹ̀ gbogbo nǹkan ló wá fẹ́ ṣe ọmọ ní ó yá adé máa dìde ìgbà àtẹ̀gbọ́n mi àwa ti di ẹ̀gbọ́n àtàbúrò ọlọ́run bá fún wa adé ń ṣe là ń ṣe lọ bẹ́ẹ̀ àdúgbò tá a wà yìí nígbà tí bàbá wa Jákàndé kọ́lọ́run kó bá mi dẹlẹ̀ fún wọn kó fi ọ̀run kẹ́ wọn Lateef Jákàndé nígbà tí wọ́n fẹ́ ṣe gómìnà àkọ́kọ́ nílùú Èkó wọ́n ti ṣẹ́ wọn lọ́wọ́ ní ó yẹ kí Èkó ní
rédíò station àti tẹlifíṣọ̀n station níbi kan tí wọ́n pè ní Lagos State Council for Arts and Culture nísìn nísàlẹ̀ báyìí tẹ́ bá mọ̀ bẹ̀ ibẹ̀ ni wọ́n kọ́kọ́ pákó NTV 8 sí wọ́n fi bẹ̀rẹ̀ weekend television ibẹ̀ lọ ní wọ́n á bá Fẹ́mi Phillips Òṣùmàrè pé káyà 26 episode gbogbo 26 episode yẹn gbọ́dọ̀ mọ̀ nípa ìṣe historical play ìtàn ìṣẹ̀ǹbáyé ìtàn kan tó ti ṣẹlẹ̀ kì í ṣe àròsọ Ọlọ́run dẹ̀ gbà fún wa bàbá wa ti ń ṣàìsàn ẹ̀gbọ́n wa yẹn ti ń ṣàìsàn díẹ̀díẹ̀ gbà náà bàbá Ayọ̀fẹ́mi wọ́n ti ń ṣàìsàn díẹ̀díẹ̀ gbà náà ṣùgbọ́n wọ́n fi gbogbo agbára wọn ṣe táwọn bá ṣọba ẹ̀mí á ṣe Baṣọ̀run tẹ́mi bá ṣe Baṣọ̀run àwọn aṣọba tẹ́mi bá ṣọba àwọn ẹ̀ṣọ́ Baṣọ̀run àclose gan àdèmọ́wọ́ ara wa then ìwà àti ṣe wọn tó bá àti ó yé mi gan ṣé wọ́n pé abínibí yàtọ̀ sí ability téèyàn bá tún wá kàwé fún tọ́lọ́ bá tún wá gbà fún o lè má kàwé bọ́lọ́ bá gbà fún ẹ ó gbà fún ẹ ṣé ẹ̀ là ń ṣe lọ́wọ́ bàbá yẹn fi àìsàn yẹn parí iṣẹ́ yẹn a dẹ̀ gbé fún Lagos State Television nígbà náà ní ìmọ̀ bá yẹn ṣe mọ̀ pé kì í ṣe ọ̀fẹ́ àwalẹ̀ ni àkọ́kọ́ tó kọ́ sí 26 episode for Lagos State Television. ẹ̀yin ò béèrè owó ni àbí ẹ fi owó sọ́wọ́ àwọn ọ̀gá kan béèrè. ẹ dákun torí ìtàn lọ́hùn nígbà tí àwa ti wà yunifásitì wọ́n ti sọ fún wa pé béèyàn ò bá jẹ́ nǹkan nígbà náà béèyàn ò bá jẹ́ nǹkan di iṣẹ́ yìí tó bá kọ́kọ́ léwó lọ kò ní jẹ́ nǹkan wọ́n ti sọ fún wa láti lọ. pé ṣùgbọ́n téèyàn bá ní nítòyìnbó ń pè ní passion tó wà committed owó á bẹ̀rẹ̀ sí le tó bá yá níta wà dẹ̀ tẹ̀lé nù. dẹ̀ wọ́n bí ẹrẹ ni kó o béèrè pé èló ni mo fẹ́ gbà nígbà náà tó Gúndé ló fẹ́ pè ẹ́ sí fíìmù àbí Dọ́ládépọ̀ àbí Adéjọ́ tó fẹ́ béèrè pé èló ni mo fẹ́ gbà sà pé wọ́n ti ẹ̀ pé ẹ̀yìn ẹ̀sà náà nà àgbákò ráìsì dání ní àtàkùn ẹ̀wà tó máa jẹ bẹ́ẹ̀ ni táwọn èèyàn náà máa bẹ́ẹ̀ jẹ ìdùnnú ṣubú láyọ̀ ní ìwọ bá wọn pè é láàrin ẹgbẹgbẹ̀rún èèyàn the same thing náà ni pé èèyàn ya 13 episode 26 episode bẹ́ẹ̀ pé wọ́n pè é kì í ṣe pé o wà important o good so kò sí cost láti ìbéèrè kí ló kàn wá pẹ̀lú owó ẹgbàá. ìgbà bá dowó ló dowó fún ló dọ́là ló dọ̀rọ̀ ìgbà wo ni. ọ̀rọ̀ lára la fẹ́ sọ ẹ̀yin lẹ bèrè. bàbá yẹn dẹ̀ ṣe tán tá a ṣiṣẹ́ ẹ̀ tán kò póṣù méjì ni Ọlọ́run bá mú bàbá lọ. Ọlọ́run mú bàbá lọ iléeṣẹ́ rédíò àti tẹlifíṣọ̀n tí bàbá Jákàndé sí sàlẹ̀ bẹ́ẹ̀ ló bá jóná. kí lélẹ̀ ó dẹ̀ ti ń ṣó iṣẹ́ yẹn bí mẹ́ta mẹ́rin wá ní wọ́n padà lọ́pọ̀ Òṣùmàrè wọ́n wá tún àwọn iṣẹ́ yẹn yà ẹ rí pé wàhálà ni àlàyé fẹ́ ṣe kìíní báyìí ta ló fẹ́ ṣe róòlù bàbá yìí àlàyé fẹ́ gbé ta ló fẹ́ pìtì ta ló fẹ́ wọ́n ń wò àwa náà ń wúra wa ń bò ya wọn bá forí korí wọn á ní kó máa ṣe rìhásà kó máa ṣe rìhásà kó ṣe rìhásà ọjọ́ kan àbíjọ́ méjì Rẹ̀mí Babalọ́lá àti bọ̀dá wa nígbà náà Òdùmọ̀ṣù Jìmí Òdùmọ̀ṣù wọ́n bá forí korí wọ́n bá ní báwọn ṣe ń wo ẹni ó dà pé ẹni ó lè gbé kárátà Fẹ́mi Phillips ìyẹn kan kan kò tí ì di kọ́rọ̀ ń gbà lọ ẹni ìṣá ló lè gbé. àwọn ọ̀dọ́jọ́ wà nù tuntun báyẹn. apọ̀ dákẹ́dá kan fún àṣà. Tajudeen Gbadamo sí coach ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ choreographer burúkú ayé àtọ̀run wọ́n dẹ̀ ń compose burúkú. Aládé Èkó la Èkó ìṣèwé ìdí àrùn Kabila Agodogbo apọ̀ Ṣẹ́gun Fálóní apọ̀ ẹ wo bó ṣe ń wá déédéé àwọn dárúkọ ní kúkúrú ṣá bàbá ní
Lékè Àjàó Kókó Sárí àwọn ti kúrò lọ́dọ̀ Fẹ́mi Phillips àwọn náà ti ní group tiwọn ọgbà tí gbogbo yẹn ṣẹlẹ̀ gbọ́ padà wá wọ́n bá ní èmi ní kí n ṣe róòlù so púpọ̀ nínú àwọn iṣẹ́ tá a yà 26 episode dẹ̀ gbogbo róòlù tí bàbá yẹn play ni mo play perfectly ó wá fẹ́ dàbí pé bàbá yẹn wọnú mi ó tún wá fẹ́ dàbí pé ó fẹ̀ ó tóbi ju ti bí yẹn lọ nígbà àdàfún yín nígbà tí ọwá ní the first one táwọn máa show ó fẹ́ bọ́ sí Independence Day 1st of October wọ́n ti wá ṣe announcement bí ọ̀sẹ̀ méjì tó fi àwọn clips kan fi ṣe announcement pé ẹ jókòó sílé ní 1st of October àwọn máa show eré báyìí látọwọ́ group báyìí àwọn èèyàn jókòó èmi ò ìyàwó kì í jókòó wo tẹlifíṣàn gbà náà orí stage làwa ń ṣe káàkiri ṣé ẹ rí mo kàn jáde lọ́sàn-án nǹkan bíi 4:35 mo ń bọ̀ láti National Theatre mo fẹ́ wọ mọ́tò ní cost ìrí tí àwọn èèyàn mi bò mí nígbà tí mo jáde ní tẹ́ ẹ bá ní mo sáré padà sí National Theatre ni mọ́tò ni wọ́n fi gbé mi kúrò ní National Theatre kọ́rọ̀ ọdún náà lọ́lọ́ àtìgbà náà wọ́n fẹ́ ṣe sinú àkọ́ ẹ̀pẹ̀ kọ́rọ̀ wọ́n fẹ́ ṣe sóòpù ẹ̀pẹ̀ kọ́rọ̀ fẹ́ ṣe kíni ẹ̀pẹ̀ kọ́rọ̀ both English and Yorùbá even àwọn èèyàn wa tó ń ṣe English tó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ńgbà náà wọ́n bẹ̀rẹ̀ sí pé ó ti wá dé àárẹ̀ kan pé ó ṣe wá jẹ́ òun ibi tó ti fẹ́ jẹ́ òun ni ó ti bẹ̀rẹ̀ dàbí ká kọ story kan ká wá ní olówó ni èmi máa ṣe nínú iṣẹ́ yẹn kí wọ́n wá ní Passat nígbà yìí Mercedes wà ọ̀bọ̀kún kọ̀ọ̀kan wà wá ní olówó tó máa fún yàn ní 200,000 300,000 1 million Passat ni wọ́n máa fi gbé àwa lẹ́yìn dáìbà wà wáyé wọ́n á wá lọ sọ́dọ̀ dàkínà nígbà náà wọ́n lọ rẹ́ǹtì àwọn aṣọ yéèlì tí wọ́n fi ẹ̀gẹ́ sí wọ́n lò ní àwọn script tẹ gbé fún wa yìí mi ò rí bẹ́ẹ̀ o sọ pé ẹ má bínú táwọn akà ní yunifásitì àbẹ̀rẹ̀ ọ̀nìjẹ́ àgbàdo ọ̀nìkan ló máa lọ yunifásitì tẹ́ ẹ kọ́ ni mo sọ ẹ ṣe máa ní èèyàn lówó tó máa fún èèyàn ní kọ̀ọ̀mọ́ra tó máa wà á jókòó sẹ́yìn Passat ẹ sì jẹ́ ká kú wá fòṣù àjí kó jókòó sẹ́yìn kó dáa gbogbo alọ́ máa bú agbádá tẹ̀lé kó wà kò dá ó ti ń fèǹtì lẹ́yìn ẹ jẹ́ ń lò tèmi. ẹ wo bẹ́ẹ̀ bá lè ṣe kẹfílẹ̀ ẹ já lọ pẹ̀lú mi akọ́yìn tiẹ̀ ti pọ̀ jù torí wọ́n ti ń pè gbogbo gbà àwọn náà sọ mí kẹ́ má pè. ok ẹ pè mí sí location ẹ náà máa lo ìjọ mélòó ni màá lò torí kí n tó kúrò lọ́dọ̀ yín location bíi 4 5 6 ti wà lẹ̀ fún mi ìjọ mélòó ni màá lò ẹjọ ṣẹ̀ṣẹ̀ èlò lẹ́fẹ̀ẹ́ sọ. ẹ wo àníkẹ́ help wa nílò lásán mo dẹ̀ help títí like bí ọdún bí 30 years ẹjọ́sà àbí help. àti wáyà òbí tó onírèfé ò bá fi gbá mọ́ tó mi lọ ẹjọ́ n ò help mọ́ ayé mi help ní fẹ́ bá yé mi jẹ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ wa ẹ má pè ó máa yọbọ ni máa fi ń program pàdé kíní kan. ẹ sà ìgbà tí ẹ ń sọ lẹ́ẹ̀kan sà ẹ ní episode ẹ̀kọ́ yà pé ọ̀gá yín wà láyé ńgbà yẹn. ọ̀gá mi ẹ̀gbọ́n yín ẹ̀bẹ̀ pẹ̀lú ọ̀gá mi náà omi ẹ̀kọ́ náà ni. ìdí mo yẹ sọ bẹ́ẹ̀ rè o àwọn pòfẹ́sọ̀ kankan lọ́kọ̀ àwà níṣẹ́ o ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n yín ni ọ̀gá mi. ọ̀gá méjèèjì náà ni wọ́n jẹ́ ẹ ní mọ̀ bóyá gbowó ńgbà yẹn but ẹ mọ̀ pé kò ń sọ̀fẹ́ but ẹ mọ̀ ìtàn gbà. kí n tí a pẹ̀lú owó kó. ibi tí wọ́n á lọ gan ni pé gbàdáfẹ́ yẹn lẹ́ẹ̀kejì yẹn àwọn ti lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin dẹ̀ lẹ play role wọn owó tún jáde náà. èmi kọ́ mo ní sáàyè bí gúrùpù wọn pè mí kí wọ́n á ṣiṣẹ́ ìyá rẹ̀ ń bò lọ́gá gúrùpù lẹ́yìn tọkọ rẹ̀ ti kú àtàwọn ọ̀gá kan kí n tèmi àgbà mi ó dàbí kí n pèèyàn sí kọmitì sìn kí wọ́n á rówó kan bì kan kó ní èlò ní ọgbà ó
ó lóun ó yọ̀bọ̀ tì mí ẹ̀rí pé ó lélérí ibú ni má ṣàǹfààní ènìyàn kí n tèmi ó lè ní irú èèyàn bẹ́ẹ̀ bá lọ́lọ́pọ̀ yẹn kí n fi gbé àbá mi ó lè ọ̀kánjú àní ó lè pa ọ́. orúkọ pé àwọn èèyàn rí ní tíátà àwọn bòyí nǹkan tẹ́ ẹ mú bọ̀ mẹ́ni yẹn. Ọlọ́run fún alẹ́ yìí. fíìmù wo ló gbé yín jáde lọ fún yín lágbàáyé gbogbo yẹn fún mọ kọ̀rọ̀ tó yẹ. Aláàfin kọ̀rọ̀. ẹ jẹ́ ká padà sẹ́yìn sá nígbà tẹ́ ẹ sọ pé ẹ lọ sí ilé ìwé University of Lagos níta Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ilé ìwé University of Ife gbà yẹn lọ kó ló di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣùgbọ́n ní nǹkan bí ọdún 1995 sá ẹ padà sí ilé ìwé sá ní dramatic art ó lẹ pé ẹ lọ fún certificate course in dramatic art báyìí ṣùgbọ́n ẹ tún lè ṣe tán báyìí lọ. nítorí pé nígbà yẹn wàhálà pọ̀ gan-an lóòótọ́ ni wàhálà pọ̀ gan-an a wà ní school university wọ́n pè wá location wá ń bí wọ́n pè wá ń bí wọ́n pè wá ń bí àti wá concentrate in school gan ó wá dìṣòro fún ara mi láàrin community lè má ní já ẹ̀mí ara mi ìjẹun kó fèsì ọ̀rọ̀ iṣẹ́ dàǹtẹ̀ lọ yìí á padà wá ṣe sùkúrù ó tọ́ ni. ṣé ẹ̀kọ́ tẹ́ fún báyìí ṣé kìí ṣe dìgírì lẹ̀ ṣe ní nígbà tí ọkọ̀ náà báyìí lọ. ṣé kìí ṣe dìgírì lẹ̀ ṣe nígbà tí ọkọ̀ lẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ tẹ́ tó wá ti gbé ẹ̀ tó wá fẹ́ ṣe dìgírì. ohun mi kí ni lọ ohun mi kí ni lọ mo ṣe ń bẹ èèyàn kan sọ̀rọ̀ olórí lọ́pọ̀ ń tọ̀ mí tiẹ̀ mọ́ olórí nítorí olóhùn olórí Jésù mo ní ó dẹ̀ sì wù mí kí n lọ fún master tàbí PhD wọ́n ṣùgbọ́n kọ́ mi ìbàlẹ̀ nígbà kò bá balẹ̀ bó bá fẹ́ lọ sùkúù kóòtù fílẹ̀ náà ni nígbà kò bá balẹ̀ mo fẹ́ sọ orúkọ ní ṣọ́ọ̀ṣì àwọn ọmọ yìí fẹ́ sọ yunifásitì kíní kan family ò lè concentrate. ẹ sàn. gbogbo àti ẹ fi ń kópa pé gẹ́gẹ́ bí olówó gẹ́gẹ́ bí àwọn fíìmù tí ẹ fi ń kópa kí ni àwọn ìrírí yẹn nígbà náà lọ. àwọn àṣeyọrí yín nígbà náà lọ. èrí ìbànújẹ́ àtayọ̀ kéékèèké ìkọ́kọ́ àwọn ilé máa ń lé mi kiri. kí ni ìdí. ẹ ṣe bí ọdún méjì sígbà táwọn àwọn sì ń lé mi láti àwọn sì lé mi kọ́ọ̀ràn táwọn rí yẹn olówó ńlá nì ó máa ń gbowó wálé ó máa ń fáwọn èèyàn lówó nínú fíìmù yẹn bó ṣe ń ṣe inú fíìmù yẹn ni wọ́n máa ń gbébọn wọn aká mi mọ́lẹ̀ àwọn àmì ìwà àkọ́kọ́ nìyẹn. ìkejì sọ̀rọ̀ mi yẹn ó ní pé tí n bá ti dé ilé alọ́lọ́ àwọn ilé Abíọ́lá ẹligánsà kankan tábà ti débẹ̀ ẹ jẹ́ kí n dẹ́rìn parí adélé kan ó ní mo fẹ́ yí ìzára mi wọ́n á náwó sí wọn ní tọ́lẹ̀tì nígbà tá a débẹ̀ mi ò rí síǹkì mi ò rí nǹkan kan nínú ibẹ̀ mo rí flat screen wọ́n ṣe tí àkékeré kan síbẹ̀ wọ́n kó magazine kankan síbẹ̀ èyí sì ń dún kan bá jáde mo fẹ́ lo tọ́lẹ̀tì mi tẹ́ ẹ mú mi wá mi ní sìtìrù mi ọ́ ní rárá sà tọ́lẹ̀tì mi wá ẹ má sọ mí di wèrè ẹni tó sà gbà débẹ̀ ẹ bá mú rìkùtù àfi tẹrẹ nílẹ̀ lẹ́rẹ̀ kékeré tàbí gbọ̀nsẹ̀ ló bá fòkè mọ́ á kéré abájókòó ní ẹjọ́ ńlá ó máa ṣọ́ọ̀kì mi ní rárá sà ó máa ṣọ́ọ̀kì ẹjọ́ kù ìbájókòó ẹ̀rù ń bà mí àṣetán nígbà àṣetán wọ́n fún wa ní kinní kan lẹ́gbẹ̀ẹ́ bàbá bí ìgbà tá a fẹ́ lo ṣáwà èyí là tún tẹ̀ lẹ́yìn àtúnú àsùndínú àtúntẹ̀ nǹkan mi ìgbà dìde tó bó dìde fún lọ́wọ́ àtọ́ kinní ìgbà tó rí bọ́ alùpùpù máa lọ wọ̀ lọ lẹ́dà má ṣe mí lẹ́ni tí ń ṣe olówó sọ mí di ọlọ́run títẹ̀ méjì bẹ́ẹ̀ tí mo ti fi ẹkún bẹ́ẹ̀ padà. nígbà tí ẹ rí ni olówó gan láyé tó ń gbé bàbá ìdẹ́yẹsí yẹn ẹ má bínú pé à ń kó ìrìn lórí ẹ̀ fún bí ọdún mélòó lọ fi dẹ́yẹsí ẹ mọ̀ pé mọ́ ẹ mọ̀ lò mọ́ ọdún mélòó lẹ́fi darọ ilé kọjá abẹ́ ṣe ń là kọjá dì sí náà. ó kọ́kọ́ lò bíi 27 or 28 years. 28 years. bẹ́ẹ̀ni nígbà kan tó parọ́ fún mi pé èmi àti ẹ̀kan àjọ ní àwọ̀ kan àjọ ṣùgbọ́n àṣàwò wọ́n ní kí ẹgbẹ́ ńgbà náà ANTP wọ́n ní kó fún mi suspension. ọ̀rọ̀ ńlá ni ṣùgbọ́n Ọlọ́run pàpà gbé mi lékè. láàárín kan wọ́n máa ń ṣe iṣẹ́ sinimá àbí fídíò níwájú ilé mi báyìí lẹ́gbẹ̀ẹ́ mi báyìí tí wọ́n ní pè mí rárá
màá dẹ̀ máa rí wọn ẹ sì wá lé. máa inú mi á wá bàjẹ́ débi kó mi máa jáde nínú ìgbọ́ ọlọ́run láì tí ì kó mi. wọ́n gbà tó yá ọlọ́run tún yí ìpín yẹn padà láti. báyìí kan sì. lọ́wọ́lọ́wọ́ àbí ayẹ̀kú location mẹ́sì àìgbé Funke Akindele ó ti pè wá tó ẹ̀mẹ́rin àbẹ́ẹ̀má báyìí wọ́n sì sanwó dáadáa. ọmọ Afọláyan yìí ṣe ń jẹ́ Kúnlé Afọláyan ó ti pè mí fún Swallow is a cinema ó lè sanwó dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí la fẹ́ kọ́. ẹ ṣàjà sọ nípa ọjọ́ bí tó ń bọ̀ lọ́nà táwọn múra sílẹ̀ fún báyìí ìgbà wo ló máa wáyé. nǹkan mẹ́ta ni a fẹ́ sọ lórí ọ̀rọ̀ ọjọ́ bí mi àwọn ọ̀rọ̀ tí mo rò pé máa bí mi ẹ̀ tí bí mi ò ṣùgbọ́n ẹja mọ́jọ́ bí yẹn. afẹ́fẹ́ ọjọ́ bí yẹn dúpẹ́ lọ́wọ́ náà torí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí mo rí bí ẹgbẹ́ mi wọ́n ti rè wọ́n mọ̀lẹ́bí ṣù àwọn ìrírí nǹkan tí mo ti là kọjá máa ń jẹ́ kẹ́rù Ọlọ́run bà mí torí mi rò pé mo ṣe lè wà láyé so afẹ́fẹ́ dúpẹ́ ni dẹ́ni máa ń sọ fáwọn èèyàn mo ti ń sọ tó ọdún 5 pé mo fẹ́ kí Nigerians àtàwọn èèyàn ní gbogbo àgbáyé kó celebrate mi nígbà tí mo wà láyé kì í ṣe ìgbà tí n bá kú torí pé mo rí pé ní ìlú yìí a fẹ́ràn láti máa celebrate òkú ju ààyè lọ. ẹ má múnú wa dùn bàdé Amẹ́ríkà wẹ́dé Canada lọ́kì ẹ má múnú wa dùn nígbà tá a wà láyé ẹ bá mi bẹ̀ wọ́n kọ́ wá múnú mi dùn ọ celebrate mi yẹn nìkan àkọ́kọ́. ìkejì mo ya sinimá kan Bàbá Aládùúrà àti Ṣọ́ba lójú a fẹ́ premier níjọ́ yìí. ìkẹta mo wò pé kí ni mo lè fún àwọn ọ̀dọ́ wa púpọ̀ àti èyí tó kàwé àti èyí tó kàwé ni wọ́n ń wò pé kí làwọn lè ṣe lóde òní. foundation ni láti kọ́ àwọn èèyàn wa báwo lèèyàn ṣe lè kọ script báwo ló ṣe lè yá bóyá stage management àbí film management bóyá editing bóyá shooting bóyá make-up artist ohunkóhun tó bá jọ mọ́ rédíò television àti cinema a fẹ́ kọ́ àwọn èèyàn lóṣù mẹ́fà. àwa ń fi àkókò yẹn fẹ́ rọ àwọn bọ̀rọ̀kìnní àwọn lọ́lá ìlú kí wọ́n wá ràn wọ́n lọ́wọ́ ó lè ṣeé ṣe kí wọ́n fi ràn wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ equipment tó wà fi practice kọ́ fún wọn ní ọ́fíìsì ọ̀rọ̀ editing suit fún wọn kọ́ fún wọn láyè bí wọ́n ti máa shoot àwọn monitor wọn lẹ́yìn shoot yẹn tó bá ṣe tán afẹ́kí kọ̀ọ̀kan nu wọn lè ya sinimá tàbí fíìmù fúnra wọn méjì mẹ́ta mẹ́rin kọ́jú òmìnira ara wọn àfẹ́kọ́ ya fíìmù abẹ́ ilé àfẹ́kọ́ ya fíìmù tí wọ́n lè gbé fún Netflix wọ́n lè gbé jáde tó lè gbé lọ fún festival bọ̀ kò ṣeé ṣe láwa nìkan láì ṣe pé àwọn èèyàn wá ràn wá lọ́wọ́ ó tọ̀ ló fi jẹ́ mẹ́ta nínú ọ̀kan ọjọ́ òní máa wáyé ibo lẹ́sẹ̀ ṣe. 28 kọ́ 24th ni àwọn kan sọ pé 28 kọ́ 24th of November oṣù tó ń bọ̀ ní NUT Hall ó wà lẹ́gbẹ̀ẹ́ pavilion kò jìnnà sí African Shrine ní Ìkẹjà lédè aago 12. bẹ́ẹ̀ sáré bèrè ọ̀tọ̀ lórí kíní òun bẹ̀rẹ̀ ìdánilórí kíní àjọṣepọ̀ tó wà láàrin àti Báyọ̀ Adégbà àti ní àsìkò ìkejì ni pé lọ́dún tó kọjá nígbà COVID ìjọba ìpínlẹ̀ tó ṣe ètò owó kan fún àwọn onítíátà wọ́n dẹ̀ pe àwọn èèyàn tó làmìlàkà nídìí iṣẹ́ ló ti làmìlàkà nídìí iṣẹ́ tíátà láti manage owó yẹn wọ́n pè ní ní coordination for film television so ǹjẹ́ mọ̀ nípa ìyẹn ní kejì ẹ̀ ni pé ǹjẹ́ ti ṣe proposal àti ti kọ̀wé síjọba lórí ìdílé foundation ti ẹgbẹ́ náà láti ràn mí lọ́wọ́. ọpọlọ yóò ní dọ́gba
ọlọ́yìn ò ní dọ́gba ìdẹ́yẹ síta wí náà lẹ tún padà sí. ẹ̀yẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ìjọba ìlú Èkó wọ́n ní kí àwọn ẹgbẹ́ òṣèré kọ́kọ́ orúkọ àwọn àgbààgbà kan báwọn fẹ́ fún wọn lówó wọ́n fún wọn ní 5 million 10 million 20 million 50 million kọ́lọ́ fi ya sinimá wọn ò forúkọ mi sí wọ́n mọ̀ ṣẹgbọ́ kí ni à ń polongo fún ìbò láti nǹkan bíi 25 or 30 years nígbà tí AD ti bẹ̀rẹ̀ AC before AD before AC ada fún yín ni mo ti wà nínú àwọn kọmitì ìpolongo ní èyí tí wọ́n ṣe kọjá yìí ní dárúkọ wọ́n dẹ̀ lọ láti wọ́n lọ sí Àbújá wọ́n wá sẹ́kọ̀ọ́ ó dẹ̀ ní lágbọ́já gọ́ọ̀mù àwọn ọmọ ibi tó wà àwọn tí ẹ̀gbúrò rẹ̀ láti bí ọdún méjì. àwọn aráàlú mọ àwọn tó wà nídìí ẹ̀. àwọn aráàlú mọ àwọn tó wà nídìí ẹ̀. ẹ̀yin ò mọ ẹ̀ṣẹ̀ ẹ̀gbọ́n tí ì sọ ni àná àwọn òṣèlú gangan tó wọ̀ pé wọ́n máa ń pè mí pé máa bá wọn ṣiṣẹ́ ẹni lágbára aláwọn ọmọ rárá bá tàwọn tẹ̀mọ́bí tó wà. àwọn èèyàn yín sọ bẹ́ẹ̀ fún wọn. bẹ́ẹ̀ ni àwọn èèyàn mi ló sọ bẹ́ẹ̀ fún wọn. ìkọ́wọ́ náà nu wọn pé ó dàbí pé ó ń ṣiṣẹ́ fáwọn PDP àwọn àtọ̀húnrìn wà ní. lórí ilẹ̀ àti ibi tí máa wọ̀sùn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. ara àdẹ́yẹ síta ń sọ ni mo ń sọ. Gbálùbọ́sà ọ̀rọ̀. ó yé wa. wọ́n sọ̀rọ̀ sinimá tó ń fáwọn èèyàn ló Lagos State ń fáwọn èèyàn ló èèyàn kan mi ní dárúkọ ìyàwó bóyá ẹ jẹ́ kí n sọ pé ìyàwó bóyá orílẹ̀-èdè wa ń sìn ó béèrè lọ́wọ́ àwọn kan pé lágbájá ń kọ́ àmọ́ rẹ̀ àbátú wọn àmọ́ bó ṣe ń rìn àtẹnu sọ́ọ̀rì yóò dà pé PDP lọ ṣiṣẹ́ fún sùn mo dẹ̀ wà nù lé ní ìṣiṣẹ́ fún yàrá. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sọ̀rọ̀ Báyọ̀wá ó jẹ́ àbúrò àti ọ̀rẹ́ àwọn ìtàn kan wà tí a ò gbọ́dọ̀ máa pa bí Ọlọ́run bá ti gbéyàn sókè a ò gbọ́dọ̀ pàtó ẹ mọ́ ẹ tó bá ti ń pa irútàn bẹ́ẹ̀ ẹni yẹn onílara ẹ̀yìn máa ṣàǹfààní máa tẹ̀gbẹ́ èèyàn irútàn yẹn ò gbọ́dọ̀ jáde lẹ́nu. èèwọ̀ ni ẹ̀kọ́ tá a kọ́ wà láti ilé wa a ò gbọ́dọ̀ sọ ṣùgbọ́n mi gbọ́dọ̀ sọ ju pé àbúrò mi ọ̀rẹ́ mi. bó wà lájọṣepọ̀ yín lánàá àti lẹ́nu. ní àná torí pé ó rí Ọlọ́run àti ògo yẹn lára mi tí ó dẹ̀ lè rí owó lára mi ó lù mí iṣẹ́ tiẹ̀ nìyẹn ó lù mí ó ṣì mí lò. ẹni sọ yìí. àmọ́ ló bówó dé. bàbá ìmájà sọ̀rọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. mo tún fẹ́ sọ mí ẹ̀ dúró. nǹkan ti ṣe mí. Funke Akindele wò mí báyìí níjọ́ta tó pè mí sí iṣẹ́ táwa lókíṣọ́ tá ṣe lọ. àìṣẹ́ lọ. gbàdé dédé bú sẹ́kún pé wáá ó dẹ̀ ní kọ́kọ́ọ̀tù. nígbà tó wò yìí. bẹ́ẹ̀ ni àṣẹ lọ kí ló dé ó ní bàbá wọn ti waste time láti kékeré kó tó tẹ̀ lánàá kó máa jẹ́ nǹkan kan ló ti wò ó ní ká níbẹ̀ ṣe rí ní Nàìjíríà ti fi owó bá yín rìn ó ní báyìí sọ̀rọ̀ ìjọba yà dọ́là ṣe kó wọ́n jáde lẹ́nu pẹ̀lú ìkúnlẹ̀ àti ìmí ẹ̀dùn ọmọ náà rẹ̀ 400,000 nínú owó jẹ́ kúnlẹ̀ àbẹ̀wò kìlọ̀ ó ní rárá sà ẹ̀kú sápò is a rap for that day kò jẹ́ ká iṣẹ́ mú nígbà tí wọ́n wá wọ yàrá tó fún mi ó bẹ̀rẹ̀ tó bí 4 tó tẹ̀ ẹ̀ta mi kù sẹ́kù bẹ́ẹ̀ òótọ́ ló ń sọ kálá àti rẹ́ni sọ fún wa ńgbà náà pé n tá a gbé dání yìí owó ni bóyá iye wọn bàbá ti rí bó ṣe. ṣé kò sí ẹ̀ẹ́pù mi ló fagbélé báyìí. ẹ̀pù mi àti pé à ń lọ ṣiṣẹ́ òfò òkè ni òru bò òru bọ́lọ̀ bá pé kọ́ mọ̀ mi ẹja fò ó ní
bọ̀ ìpèníjà tí mo ní formal education pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe ni pé ọkọ̀ máa tà ń pè ní business every career. ẹ wo lo business yẹn ọ̀là àlùbáríkà ọ̀dà yìí oṣù ni ọ́ kò àwọn ọmọ tí ń jẹ́ business ńgbà náà àbí manager àní ká ti ṣeré bíi wèrè ayé orí ya. àmọ́ management yẹn rárá àmọ́ rárá òun ló kó bá wa ó kó bá wa gan ó kó bá wa gan àwa kan gan ọ̀rẹ́ ayé mi sọ pé ó kó bẹ́ẹ̀ mi. àjùmí pé nígbà náà a mọ̀ pé kíní kan wà tó ń pè ní management to every business ibi tá a wà lónìí kọ́ la máa wà. àwọn Funke Akindele àwọn Mercy Aigbe àwọn Kúnlé Afọláyan wọ́n fi management and business sector department sí tiata àti cinema ohun tá a yẹ káwa ti ṣe ń jọun làwọn ọmọ yẹn wá rí i pé ń táwọn bàbá yìí ò ṣe tó kó yàjáyé wọn rèé o àwọn ò fẹ́ rú nǹkan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ já sí. bàbá another thing tí ó tún tó wà ń gbòòrò tó wà ń ta oníwàwí ẹlẹ́yìn sọ òun náà ni kí àwọn tí wọ́n jẹ́ àgbà òṣèré táyé ti mọ̀ dáadáa gẹ́gẹ́ bí gbajúmọ̀ lánàá torí pé wọ́n gbọ́n lọ sórí ẹ̀rọ alátagbà tó lọ ń tọrọ owó fún bàbá ó ṣẹlẹ̀ sẹ́yìn náà sà nígbà tó wáyé bóòlù ṣe rí lára yín. wọn gbé mi lọ tọrọ owó ẹ jẹ́ ká là bí lónìí torí pé láti ọjọ́ pípẹ́ mi ráyè sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ báyìí. mo ní nǹkan tí ẹjẹ́ mi pè ní alàgbà ní ìfẹ́ pè ní ọmọkùnrin yẹn ń ṣe. mo wá wò pé ọmọ kékeré kan ọ̀dọ́ kan ló ń ṣe báyìí bí onígbàgbọ́. ẹ jẹ́ ká encourage ẹ̀. mi ìmọ̀ rí mo dẹ̀ mú fóònù mi mo dẹ̀ record ògo ni fún Ọlọ́run lókè ọ̀run gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti ní gbogbo àgbáyé. ẹ jọ̀ọ́ mi mọ arákùnrin rí tó ń pè ní Àgbàlá Gabriel a ò pàdé rí o mi dẹ̀ rò pé a lè pàdé ṣùgbọ́n wo nígbàgbọ́ ìránṣẹ́ Ọlọ́run tó bá ń wò mí mo fẹ́ kẹ́ encourage ọmọkùnrin ẹ fi ọ̀rọ̀ àtàdúrà encourage ẹ torí pé kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ló ń ṣe fún un àti mùsùlùmí àti ìgbàgbọ́ ẹ jẹ́ ká encourage ẹ so Àgbàlá Gabriel mo gbàdúrà fún ẹni bí kìí bá lórúkọ Jésù gbòòrò gbàgà àdúrà ni mo ṣe bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin. nọ́ọ̀bẹ̀ sórí afẹ́fẹ́. mo ní program kan Kọ́ran TV Kọ́ran kéde kan ó wà lórí afẹ́fẹ́. ó dẹ̀ tó bí oṣù méjì ló wá pè mí bàbá àdúrà yẹn máa gbà ó I'm so happy for you sir God bless you sir owó tẹ́ ẹ ṣe òun ò rí ìṣùgbọ́n àwọn èèyàn jẹ́ kó o rí bàbá how can I see you sir how do I meet you sir. Èkó lèmi ń gbé Èkó ni kí lẹ fẹ́ ìfẹ́ nǹkan orí ẹ̀fẹ́ Ọlọ́run tó fún ẹ̀fẹ́ Ọlọ́run tó fún wọ́n tá a bá yíra nínú àdúrà tí wọ́n ń gbà fún bàbá iṣẹ́ yìí ti làmìlaka ju bẹ́ẹ̀ ṣe wà yìí lọ òun gbọ́ gbogbo àwọn àkọlùkọgbà tẹ́ ti kọjá nípa ẹ̀ tipẹ́tipẹ́ bàbá ẹ jẹ́ ká jọ jókòó báyìí ká sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ mi tó wáyé pé nǹkan tó fẹ́ ní ẹbí sí mi láì ó dẹ̀ wá láti Ìbàdàn wá bá mi ní church ó kí mi àṣírí àṣà wa báwo ni nígbà kan náà ní adúpọ̀lọ́ náà lóde tẹ̀bí wà báyìí tí ibi ìbáwò olóhùn ẹ̀sọ́ ẹ̀kún àrí mọ́tò bíi mẹ́fà ní iwájú mi àrí pé empire ni mo ń gbé mo ní ohun tá a fi kọ́ àwa ni ìwà bíi Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni mo ti ń bá fẹ́ ṣe nǹkan tí ẹgbẹ́ mi ń ṣe mi níwà mi tó wà mo dẹ̀ mọ ọ̀dẹ́gbẹ́ mi ṣe ó ṣùgbọ́n mi ní ṣe bó ṣùgbọ́n gbọ́ mi sọ pé èèyàn kankan ń ṣe mo níbọ̀ èmi mi ní gbé cocaine mi ní ṣe yahoo yahoo mi ní wá ọ̀rọ̀ tí mo lè fi ẹ̀mí ènìyàn ṣe mi ní fi ọ̀rọ̀ ẹnu mi bá tèèyàn jẹ́ mi dẹ̀ ní fi ọ̀rọ̀ ẹnu mi parọ́ kí n lè jẹ́ ènìyàn níwájú ènìyàn ní bàbá wọn ní this is interesting dáre kí mò ń káàkiri gbogbo chọ́ọ̀chì hello káàkiri gbogbo chọ́ọ̀chì
ta ló ní mission náà sí èmi àti ìyá mi láti àti church ebi lẹ máa ń dé sí mo ní máa ń dé sí bí ká tó ṣe service mo ní ilé mo ti gba ilé bíi 20 lára Èkó which is true Sùúrùlérè Abárànjẹ gbogbo ẹ̀ mo ní àwọn ilé wa yọ mí lẹ́nu mo ní so most of the time tí n bá lọ sí location mo ní máa wà ní àbá bí yóò dákẹ́ máa wà lọ́wọ́ jẹ́ kó ṣe dáadáa bí ilé wo abíndì ti pẹ́ jù àbẹ́jẹ́ káwọn ọmọ Nàìjíríà kọ́ ilé fún yín bí ti pẹ́ mo ní mo nílẹ̀ wọ́n á fẹ́ kọ́ ilé mi nílẹ̀ ẹ jẹ́ kọ́ ra ilẹ̀ kọ́kọ́ kọ́ bá ra ilẹ̀ fún mi mo ní ilẹ̀ ṣé ẹni tó fẹ́ ṣàgbé sọ pé ò nílẹ̀ mo ní mo nílẹ̀ bàbá yẹ kọ́ ṣe blọọkì àní mo nílẹ̀ tó bá fẹ́ ṣe ilé ẹ jẹ́ ká ṣe fún Ọlọ́run and that was what is in my mind tó àlọ́kọ̀ mi nìyẹn pé tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ fún Ọlọ́run kó jẹ́ ti church gbogbo èèyàn máa lò báwo èèyàn bẹ̀rẹ̀ sí ń pè ní ẹgbẹ́ ẹ lè kọ́ bẹ̀ yẹn o ibẹ̀ yẹn nǹkan church ni àbákọ̀rọ̀ tó ní tiwọn àti ti màmá wọn ni ó ti di family ọlọ́mọ yẹn kárí kò ṣe dáadáa tó bá dọ̀la family á dìde àwọn mẹ́mbà church náà á dìde ti bàbá kọ̀rọ̀ rárá o ilẹ̀ tí bàbá kọ̀rọ̀ lòun níyẹn ni kó lọ kọ́ o. jẹ́ bàbá àwọn èèyàn ní káwọn má kọ́ ní gbónílẹ̀ yín wà kó sọ bó ṣe bẹ̀rẹ̀ ń gbọ́dọ̀ àárín kan náà kan ní à Kọ́lá Olóòtú ti hẹ́pù wọn rí ilé ìdẹ́dún fẹ́ hẹ́pù bàbá Kọ́lá Olóòtú tí wọ́n sì sọ yìí ọ̀rọ̀ ṣòro sọ látẹ́gùn ìfẹ́ wà lákẹ́yìn kan máa fi ìmọ̀ pa mí lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbẹ̀wò ètìrì yàn dáadáa ni mo gàjì Kọ́lá Olóòtú ó fi ìgbà kan wò bẹ́ẹ̀ ó dẹ̀ ràn mí lọ́wọ́ sọ̀rọ̀ mi yé yín ìka tó bá fúnyàn ló jẹjẹ èèyàn kì í gé jẹ mi ní sọ yìí bẹ́ẹ̀ èèyàn dáadáa ó ṣe dáadáa fún yín. ó ṣe dáadáa ó ṣe dáadáa. ilé tí gbogbo olúwa ní àwọn fẹ́ kún yín lọ́wọ́ láti bá yín kọ́ kó lè bá a dé tó jẹ́ ti yọrí àlọ́kàn wí bẹ́ẹ̀ náà ni. ẹgbẹ́ yẹn kọ́ sọ pé òun ò fún wa mọ́tò jọ náà àrí mọ́tò òdòdó àgbóhùn ẹni náà mọ́. wọ́n wá kówó lé owó ọ̀hún pọ̀ gan-an 3 million nínú rà níbẹ̀ wà ájú ẹbẹ̀ fún yín igbó ọparun igbó ọlọ́parun ló ń pè lẹ́yìn Séríkì Àrò lẹ́yìn Kájọlà ó lè gba Fọwọ́lé ó lè gba Arépo wọlé Arépo express ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin la ṣe foundation tó méjì gbé lọ àti gbé sókè bẹ́ẹ̀ ó ti ya dànù lẹ́ẹ̀mẹ́ta ó wà ń bẹ́ẹ̀ o. àmọ́ ẹ̀ tí ìran tí mi lọ tó lọ sórí ẹ̀. àti náà lọ́wọ́lọ́wọ́ owó ara wa là á tún fi ṣiṣẹ́ bẹ̀rẹ̀. ẹ ṣe wá gbogbo míì ẹ kó nu rà. á jẹ́ kí bọ̀dá Àgbàlá Gabriel ó débẹ̀ náà wọ́n kọ́kọ́ débẹ̀ náà wọ́n rí i. nínú fọ́nrán yín yẹn nìkan èmi wò ẹ̀ ń sọ̀rọ̀ nípa equipment. equipment tí ó kéré jù ní microphone àti ìrìnà. and that is the main reason tí foundation ṣe fẹ́ wáyé ṣe rí ní ọjọ́ orí wa kékeré yìí nǹkan tó kù ní iṣẹ́ tàbí nǹkan tó lè máa mú wọlé lọ́sẹ̀ẹ̀sẹ̀ lójúmọ́ ó máa fọkàn èèyàn balẹ̀ tẹ́ bá lọ location fine tẹ́ bá lọ lọ́fíìsì wọ́n gba equipment wọ́n ń shoot ẹ̀yin náà ń shoot advert ẹ̀yin náà ń shoot cinema ọkàn á balẹ̀ àti nírí ìwòsàn àti nírí worth over 300 or 400 million ó jóná ni àti nírí tó gbọ́rọ̀ bẹ̀rẹ̀ ṣe rí ni advert tó 6, 7, 8 years right. Yes. tó wàhálà ẹ̀ ń gba àwọn jọ̀gọ̀dì yẹn ìjó tiẹ̀ ní bí ẹgbẹ́ ìdìbí wà gẹ́gẹ́ tó ti di ẹlẹ́kàlẹ̀ka tí wọ́n nílé ní báyìí ìjó tiẹ̀ láwọn àti wọn ò pè mí ẹ bá mi bá wọn kúrò sọ̀rọ̀ ṣe tiẹ̀ gbígbó sí ẹ̀ ń gbà yẹn. pé nígbà tí gbogbo tó dẹ̀ ẹ́ sí talẹ̀ ṣé ó ní alámòsùn wọn ò pè mí ṣé ó yẹ kó rí báyìí ṣá ọmọ ẹgbẹ́ abẹ́ ìṣọmọ ẹgbẹ́ ni. wọ́n ní alámòsùn. kí làwọn alámòsùn wá ṣe. alámòsùn bí wọ́n fẹ́ ṣe nǹkan ẹ̀rú máa ń bà yàn èmi ò mọ bí ó ti ṣe àfẹ́ mọ alámòsùn ṣe fẹ́ mọ̀ ó wà lọ́kọ̀ọ́ra n ò rí rí Ọlọ́run òun ni máa ń bá sọ̀rọ̀ àwa lágbájá ìfẹ́ sọ kankan fún ẹ má jẹ́ kí Láìdé ó gbọ́ o
ọjà ló wà. ìgboro ayé ni. Níjọ́ tínú láìdé òun bá dùn tí òṣòṣùgbó tí òṣògbó ni tí òṣàrò ẹ̀ níjọ́ tínú ẹ̀ bá dùn òyìnbó ló máa lọ. Níjọ́ tínú ẹ̀ bá bàjẹ́ tí olórí bá gbá ẹ mú gbogbo ohun tó ṣe àti ohun tó ṣe fún ẹ ló máa sọ. Ọmọ ẹ tó raṣọ fún àtiwọ́ náà tó fún lóúnjẹ á sọ fún ẹ. Ṣé ta ló ń bẹ Jésù? Ẹ jẹ́ ká wò sáà tá a bá wọ̀ ní òde à ń sọ̀rọ̀ fún tíátà nísìnyí tíátà ti pé ẹgbẹ́ òṣèré tíátà ti pé oríṣiríṣi pàápàá tampan àti ASTV. Nígbà náà wà. Nígbà tí ọkọ bẹ̀rẹ̀ gbára lọ. Ambassador wa. Nígbà tí ọkọ bẹ̀rẹ̀ lọ́ọ̀ náà ASTV lè fi bẹ̀rẹ̀ lọ́ọ̀. Kó tó di pé wàhálà dé lórí òṣè ọ̀rọ̀ ààrẹ kó tó di pé ẹgbẹ́ tampan wọ́n ya lọ sí ọ̀nà kùnú. Ipò lẹ́yìn fèsì. Ẹ jẹ́ n kọ́kọ́ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ tẹ́ sọ nípa tíátà. Tíátà ti kú láti nǹkan bí 40 ọdún sẹ́yìn. Kò sí tíátà ní 40 ọdún sẹ́yìn yóò ti sun ti ń jẹ tíátà. Ó yẹ kẹ́yìn mọ̀ ti ń jẹ tíátà. Tíátà eré orí ìtàgé ni. Ẹni tí wọ́n ṣe tíátà wọ́n gbé kaná wọ́n fi ìdí rẹ̀ jóná. Ìdí rẹ̀ ó jóná wọ́n wá fi nǹkan rá wọ́n bá mọ́ kó tó jiná ni. Tíátà nu lẹ́yìn iṣẹ́ ológun tíátà ló tún tẹ̀lé. Kò sí tíátà mọ́ láti bí 40 ọdún sẹ́yìn. Kí la ṣe ń sìn? Wọ́n ń ṣe kámẹ́rà sọmídògì. Fíìmù. Kí ló ń jẹ fíìmù? Kámẹ́rà sọmídògì. Wọ́n ò ya fíìmù. Sinimá àwọn Funke Akindele Kúnlé Afọláyàn àwọn ọmọ tí ṣẹ̀ṣẹ̀ ń ya fíìmù. Ọmọ Adébáyọ̀ Ìfẹ́mi àwọn tí ṣẹ̀ṣẹ̀ ń ya sinimá. Sẹ́lúlọ́ọ̀dì ti kú 45 years ago. Ṣé ẹ rí àwọn táwa ń sọ pé ìfẹ́ sọ Gẹ̀ẹ́sì mú fún wa? Ohun tá à ń sọnù èdè ìpèlè Gẹ̀ẹ́sì àbá tí ń lo kò tọ́ra wọn ń tá ń lò fún kì í sòótọ́. Tíátà ti kú 40 ọdún sẹ́yìn. Wọ́n ṣe tíátà lọ́sọ̀. Èèyàn kan ṣoṣo ló tú tíátà jẹ tó tú ẹgbẹ́ àkọ́kọ́ yẹn tó dàrú. Nítorí yẹn ní tani ó ní òun tani wù. Ẹ̀yin lè sọ bẹ́ẹ̀ mo mọ̀ orúkọ ẹ̀. Ó gbé odindi ẹgbẹ́ lọ sílé ẹjọ́ fún bí 15-17 years. Dẹ̀ ń dà wọ́n láàmú. Wọ́n ní kí ló fẹ́ kọ́ fún ẹ ní nǹkan tó fẹ́. Síbẹ̀síbẹ̀ ó ń dà wọ́n láàmú. Wọ́n pẹ́ tó ẹ jẹ́ káwọn kó fi orúkọ yẹn lẹ̀ káwọn orúkọ mi. Ó wà nínú àwọn tó fẹ́ ṣàtúnṣe ńgbà náà. Àpàrà kóòtù Ìbàdàn ilé ṣàkàkẹ́kà gbóṣù alání ẹ̀wà àìjẹ́ àforúkọ ilé. Kí wèrè máa lọ jẹ. Òun la fi dá tampan sílẹ̀. Tá a bá fẹ́ sọ bí ẹ ṣe lè wà ní tampan ní ṣùgbọ́n èmi gbogbo ẹgbẹ́ ni mo bí lọ sí. Ẹ fẹ́ gbọ́? Ọmọ ẹgbẹ́ NANTAP IT tampan ANT ambassador olùsọ Iman wọ́n náà gbogbo ẹ̀ ń tèmi gbogbo ẹ̀. Ìdí rèé o embassy ada fún yín àti Jerusalem àti Iman gbogbo ẹ̀ ní tèmi. Nítorí rí bẹ́ẹ̀ rí tí n bá rí èèyàn gidi nínú wọn tó lè fún mi ní nǹkan tí mo fẹ́ ṣe nínú sinimá tí mo fẹ́ yà ṣé mi nípè máa pè é kó dandan kó jọ ọmọ ẹgbẹ́ mi máa pè é. Èké ló dáyé táṣà dé lu àpò wé táṣà lu àpò. Èké tó ti dá yín lọ. Esther Ajayi àti Mama Rainbow báyà pé ẹjọ́ máa ń ṣe wọlé wọ̀jẹ̀ tó máa ń jáde káàkiri nígbà yẹn lọ owó tó bá dé màmá máa ń mú yín káàkiri ẹjọ́ máa ń lọ síbẹ̀ fún mi ṣùgbọ́n nígbà tó yá á dà pé àpò ìdájọ́ṣepọ̀ ní òfin bẹ́ẹ̀ tẹ̀mọ́ ọ̀nà náà ẹ kàn mọ́lẹ̀ ṣé kì í ṣe bóyá pé kankan wà lábẹ́lẹ̀ tí àbí torí aláṣọ funfun kan náà. Ẹyẹ mi ṣàlàyé o èmi ò mọ̀ ya Esther Ajayi rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ìyá Rainbow ni wọ́n ṣe alábàápàdé bàbá Esther.
wọ́n dẹ̀ ní màmá Esther fẹ́ ṣe program kan ní ìlú London wọ́n fẹ́ pe sẹ̀lẹ̀ àti sí anes papọ̀ fún program wọ́n á ní wọ́n fẹ́ ká polówó ẹ̀ kí ló ṣẹlẹ̀ èmi lè polówó ń tè mo wà nínú àwọn tó polówó kì í ṣe mi wọ́n nù polówó yẹn aṣọ àdúrà láti ṣe Ọlọ́run dẹ̀ gba gbogbo obi tí máa gbà màmá Esther fẹ́ràn ohun tí Ọlọ́run fi sí mi ní ahọ́n àti ẹnu mo ṣe polówó program yẹn màmá Esther fúnra wọn pè mí wọn sí mi mo wà ní location mo ń yaṣẹ́ tèmi àti galaxy ṣe nígbà náà lábẹ́òkúta yesterday pè mí wọ́n dẹ̀ fi 1 million cents account màmá yára mo ta ní àwọn ní màmá tó ní ká ṣe advert program yẹn pé the comforter ni wọ́n pè wọ́n fẹ́ ṣe ní London àwa mi dúpẹ́ lọ́wọ́ ní kí n pè wọ́n kí n dúpẹ́ bọ́yìí máa ń ṣe nìyẹn bá pè wọ́n padà hello ma ẹ jọ̀ọ́ mà tó máa rí 1 million lákàntì rí ó ju owó tí mo fi ń ṣe lọ ṣé owó tíkẹ́ẹ̀tì àwọn fi wá sí London fún comforter nìyẹn àbí owó hòtẹ́ẹ̀lì wá ní rárá àwọn àbáwọn ṣe ń ṣe ni àwọn fi bless mi ẹ bless mi Ọlọ́run á multiply blessing tẹ̀yìn náà àdẹ̀gbàdúrà fún àwọn ọdún à ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n ránṣẹ́ pé àwọn fẹ́ èmi àti màmá ká lead àwọn ọmọ wọn àtàwọn èèyàn wọn tó ń bọ̀ láti London ká lọ polówó program yẹn káàkiri gbogbo ìjọ aláṣọ funfun ní Celestial àti cns a dẹ̀ tún lọ ṣe wọ́n tó fún mi lówó yẹn sáà tó fún mi lówó ó fún mi lówó pé iṣẹ́ tẹ̀ ṣe ẹ̀ka rẹ̀ mi tí ì rí wọn kọ́ wọn ní ìlú nígbà tá a dé London ìgbà àkọ́kọ́ kọ́ nìyẹn fẹ́mi láti lọ London ti lọ London dáadáa wọ́n padà dé London fún program yẹn tí mo rí màmá tó ń pè ní ìyá Esther yìí bí wọ́n ṣe ń ṣọ̀yàyà bí wọ́n ṣe wọ́n wá ń gbò wọ́n gbà ṣé obìnrin ni ó ń ṣe báyìí torí ní ìlú Nàìjíríà gan bí tí ẹ rí ọkùnrin kan kó dá sọ pé òun máa kó èèyàn 500 lọ sí trip crusade tábà tí wàásù èèyàn 5,000 àti sẹ̀lẹ̀ àti sí anes ló kó wa sínú plane àwọn ọba ọ̀tọ̀ ni o so it's amazing ló ń yà mí lẹ́nu ó wù wọ́n bí gbà Ọlọ́run ṣé èèyàn nìyí àbí áńgẹ́lì àbí ẹbọra bẹ́ẹ̀ ni àwọn èèyàn wa tó ń dọ̀bálẹ̀ tó ń kúnlẹ̀ tó ń so mọ́ wọn tó ń ṣe wọ́n ó ṣàdúró lókèrè dáadé ibi tá a máa sùn á sùn bí ó dáadé ìwọ́n ni wọ́n fẹ́ lọ sí ìsọjí pé nítorí fi bọ̀rọ̀ jẹ́rìí o pé ìsọjí yẹn kí n já lọ wọ́n máa fún wa ní bóyá 1,000 pounds so torí owó la ṣe wá sí wọ́n ní sáré wá gbé orúkọ aṣọ àdúrà funfun gà mi ò lọ wá sí jọ̀rọ̀ owó náà sùn ọjọ́ kejì lọ fún ànádà ìfẹ́ ọjọ́ kẹta ní ìfẹ́ àṣàṣe àṣìmọ̀ máa ń wò mí màmá ó sọ̀rọ̀ gbàtàdé níjọ́ kẹrin àbíjọ́ karùn àmọ́ ní yá pé ogún jáde lóòótọ́ kọ́ máa lọ torí wọ́n ń travel ní àárọ̀ ọjọ́ yẹn ṣùgbọ́n èmi mo sì ní nǹkan ṣe ní London wọ́n bá ní bàbá àdúrà bàbá kọ́ran wọ́n ní ẹni ẹ̀ lọ ní èmi pé kò sí ìjọba dé sí kò sóòtẹ́ mo ní bẹ́ẹ̀ ni màmú ní èmi òṣèré náà wá bí mo níbi tí mo ń dé sí ní London so tíkẹ́ẹ̀tì mo rà fún yín yóò ti ṣe mo ní ẹ má wọrí mo ní màmá oṣù máa padà àjà nígbà lọ fẹ́ ṣe ti Amẹ́ríkà comforter bá ṣe ṣe dáṣẹ́ náà ní àjà ọmọ wa pè mí níjọ kan mo ti máa ń pè màmá gan pé kí n kí wọn àbí mo fẹ́ ṣe nǹkan orúkọ ní program tí mo fẹ́ ṣe pé kọ́ wá màmá ò ní gbé kọ́ orí nọ́mbà màmá ò lè dá nọ́mbà màmá mọ̀ o lè ní nọ́mbà 4 5 ó lè tí màmá ń lò gangan lè má ti bẹ̀ ó ṣáà pé kan ṣáà èmi mọ̀ bóyá ọ̀sẹ̀ tó ń gbé níjọ́ Sunday kan láàárọ̀ Sunday kan àwọn bá pè mí tí mo ra church nǹkan bíi 7:30 àwọn bá pè mí ọjọ́ tí mo mọ tútù mo sọ àrífẹ́ tó 7 years àwọn bá pè mí wọ́n bá ní bàbá àdúrà kọ̀ọ̀ràn mi nínú Esther Ajayi ló sọ àmàdúpẹ́ lọ́wọ́ lọ́mọ wọ́n bá pè mí lémi ìwé ìgbà tẹ́ ń pè mí máa ń bísí gan àbí kí wàá nu meeting àbí ká wàá nù kọ̀ọ̀kan ní mi ṣe ń gbé
dẹ̀ mo lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ bọ̀ mi ìfẹ́ sọ láàrin àwọn èèyàn àjọ ń jókòó ẹ̀ ní mò ń gbọ́ mọ́. Esther Ajayi ní I say and you quote me. Esther Ajayi ní bí ọkàn mi ṣe ṣe pẹ̀lú yín tó mo ṣe fẹ́ràn láti bá yín ṣe tó àwọn èèyàn ní ẹ ní ìgbéraga. Ẹ gbọ́ ní mo sọ àwọn èèyàn ní ẹ ní ìgbéraga. ọdún ò lè ṣẹlẹ̀. 7 years ago. Wọ́n á rí nínú ìwà yín pé ẹ ní ìgbéraga náà lóòótọ́. Torí ẹ̀ ni mo dẹ̀ ti fẹ́ pè ní sọ fún pé kẹ́ lọ bọ́ aṣọ ìgbéraga yẹn sílẹ̀. Ká lè jọ ní àjọṣepọ̀ tó dára nínú iṣẹ́ ìránṣẹ́ ni àti ká lè ràn án lọ́wọ́ nínú ìrìn àjò iṣẹ́ Ọlọ́run. Onímọ̀ kò rí bẹ́ẹ̀. Ní àwọn tó bá sọ fún yín bẹ́ẹ̀ má yẹ kí n sọ̀rọ̀ òdì. Wọ́n ṣùgbọ́n èmi ò mọ ohun tí wọ́n ń pè ní ìgbéraga o. Mo ń ṣe rí mo ṣe wà yìí. Orí mi kì í ṣe ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ pẹ̀lú èèyàn. Mo ní gbàrà rẹ̀ wá sí London first time. Mo ní tẹ́ bá notice pé mo ìsúnmọ́ yín gíragíra mo dẹ̀ ń wò yín from distance. Lọ́ní yẹn ẹ máa ṣe ń wò àwọn yẹn gan-an wò pa lóòótọ́ ló sọ pé ní ìlú ìgbéraga. Gbogbo wọn máa ṣùrù bọ̀ àwọn wọn máa ká wọn máa so máa wọn ìgbà wọn ò ní so máa wọn á kọ́ máa wà wọn lọ́kùnrin. Nígbà ni bàbá mi wọ̀ kọ́ mi náà ní ọ̀nà àdúgbò. Ní ti ìgbéraga mo ní tó àlọ́kọ̀ mi nípa ṣé èèyàn nìyí àbí áńgẹ́lì àbí òrìṣà. Owó tó ná yìí ó lè fi ṣe nǹkan míì tó tóbi tí kì í ṣe. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.